lù Ọlọ́run má jẹ́ àárín tá a fi máa lu ọmọ wa ìbéèrè wọn ò nítumọ̀ Ọlọ́run má jẹ́ àárín tá a fi máa lu ọmọ wa. ìgbà tí wọ́n lu ọmọ náà nígbà tí ara rẹ̀ bá lè gbẹgba àti pé irú ẹgbà wo nítorí dájú ní ká má fẹ́ gba kọ́ ma torí tẹ́ bá ti fẹ́ gba kọ́ ma sẹ́ yóò máa lọ wájú ni kò ní padà sẹ́yìn ìyẹn ni pé gbatẹ́tùn nídìí láti lò lẹ́yìn tá lákọ̀ọ́kọ́ yóò burú ju tá lákọ̀ọ́kọ́ lọ so bẹ́tà ká má lu ọmọ láti pilẹ̀. àwọn olùmọ̀ nípa bá ṣe rí ọmọ wọ́n sọ pé tó bá di pé ó bá ti kàráǹgídá pé lu ọmọ náà ni ẹ gbọ́dọ̀ lu ọmọ jẹ́ gba 10 lọ tó bá jẹ́ pé wọ́n fẹ́ bọ́ ọmọ wí ni àbágbàlagbà wọ́n fẹ́ bá wí ta'ziran kò gbọ́dọ̀ jẹ́ gba 10 lọ kí wọ́n á la fẹ́ máa lù títí tí ó fi pé 10 kò tí ẹ yẹ ẹ má fi train ọmọ tẹ́ bá ti fi train rẹ̀ sẹ́ yóò di pé ẹgbẹ́ ò lè ṣe dẹ́rù bà mọ́. wọ́n ní ìyàwó kan wà tó máa ń bọ́ ọmọ wí àmọ́ bàbá kò sí tọ́kàn kọ̀ọ̀kan bàbá wo lù wọ́n pa bàbá sì wo fi wọ́n lẹ̀ wọ́n bá sì dín ṣé ìyàwó ń lè lọ́ọ́ máa fẹjọ́ sùn kò sẹ́nìkan tó fẹjọ́ sùn ọkọ rẹ̀ náà lọ́ọ́ máa bá sùn ebi ẹjọ́ bí wọn. lẹ́yìn náà ìwọ náà kọ́ mọ́ lọ jẹ́ pálásẹ̀ jù ní ọ́ tí bàbá bá tún ti pọ̀ lápọ̀jù àwọn ọmọ ò ní fẹ́ràn rẹ̀ bàbá wọn fẹ́ràn àwọn ọmọ ò ní kọ̀ọ̀kún bàbá ni wọ́n kàkún kó lè bá kẹ́yìn méjèèjì kún máa bí ọkọ rẹ̀ léèrè pọ́nà ó lẹ́ẹ̀ máa gbé ìgbà tẹ́ fi máa bá àwọn ọmọ ìwé tí wọ́n bá ṣe ń tí ọ̀dà èèyàn máa gbọ́rọ̀ tó bá ṣe pé ẹni tá a jọ da nǹkan pọ̀ nìkan ní pàkíyèsí èèyàn lọ́rọ̀ téèyàn ò ní gbọ́ tó bá pààrà ta ní pàkíyèsí èèyàn nítorí tó bá ti mọ̀ pé ìyàwó rẹ ní lọ́ọ́ fẹjọ́ sùn ẹnìkan lórí ń tó yẹ kó o ṣe tó o ṣe at the end of the day ó padà dá ìyàwó rẹ dá gbogbo wàhálà ni lọ sọ fáwọn lọ́ọ̀yà rẹ tó o máa sọ fún so kọ̀ọ̀kan mi ẹ sì mọ̀ kọkùnrin mi burú bàjẹ́ kọ̀ọ̀kan lóòótọ́ náà ó lè sáńlé kó fi ìyàwó lé àtàwọn ọmọ so ọkọ náà lẹ́ẹ̀mọ́ abilé rẹ̀ ọ̀nà oníká gbọ́rọ̀ wọn gbà torí kò tiẹ̀ yé mi má so ọ̀nà tó ń bá wa mú wa suggestion tó bá mú wa ẹ̀yin náà fi ti yín kún títí tẹ́ fi rọ́nà tó dáa láti máa bá àwọn ọmọ yẹn wí. wọ́n ní tábà sí Allahu Akbar táfẹ́ bẹ̀rẹ̀ sọ́láàtì ṣé á wí papọ̀ mọ́ gbígbọ́wọ́ méjèèjì sókè ni àbí Allahu Akbar lè síwájú gbígbọ́wọ́ méjèèjì sókè àbí gbígbọ́wọ́ méjèèjì sókè lè síwájú Allahu Akbar yàní pé Allahu Akbar àbí Allahu Akbar àbí Allahu Akbar gbogbo ètò ọba ṣe kò sí ní tó burú mẹ́ eléyìí tó jọ́ràn yẹn ní Allahu Akbar yẹn gbígbọ́wọ́ sókè yẹn sunna ni ṣùgbọ́n ètò dájú ó ní kó ṣe déédéé ara wọn pé Allahu Akbar so eléyìí ló dájú wọn á ní tá a bá fẹ́ rúkú sálẹ̀ ti ṣe Allahu Akbar ní dúró ká tó rúkú rárá o Allahu Akbar rúkú Allahu Akbar ti fíforí kanlẹ̀ Allahu Akbar ti gbígbórí sókè wọ́n ń pè wọ́n ní takbiratul intiqal àwọn Allahu Akbar ti sísípò padà láti àyè kan sáyè kan ni bẹ́ẹ̀ sì wàá máa ṣe ni gbàtẹ́ wàá ń dúró ṣe bí rúkú lẹ́yìn lọ sọ ẹ́ ṣe Allahu Akbar ńgbàtẹ́ tó dẹ́nu dúró gbàtẹ́ bá ti rúkú tán àti dúró yẹn lẹ́ti bẹ̀rẹ̀ Allahu Akbar tọ́ sami Allahu liman hamida ẹni dákẹ́ orí gbàtẹ́ bá nàró tán ẹ ń lọ sí forí kanlẹ̀ Allahu Akbar ńgbàtẹ́ bá tó forí kanlẹ̀ tán lẹ́tọ̀ dákẹ́ torí àwa tá a jẹ́ máa mú àní ṣe gbogbo nǹkan yẹn ó dìgbà tí ìmáàmù bá dákẹ́ torí gbà tó ń sọ pé Allahu Akbar àgbàkó ti rùkú tán gbaná làwọn tó rùkú ìgbà tó sọ pé sami Allahu liman hamida àgbàkó ti nàró tán gbaná làwọn tó ṣe kíni látò nàró gbà tó ṣe Allahu Akbar tí ń lọ sí forí kalẹ̀ àgbàkó ti forí kalẹ̀ tán ìgbàná làwọn tó forí kalẹ̀ wa hakadha. wọn láyà kan àwọn Nasara wọn sọ pé ń bẹnu Suratul Hajj kọ́lọ́n fi sọ̀rọ̀ àwọn nítorí wọn sọ pé tí ìbá sí àwọn tó dúró tẹ̀sìn Ọlọ́run
àwọn mọ́sálásí wọn bá wó, àwọn ilé ìjọsìn bíi tàwọn Yahudi àti Nasara náà bá ti di tàn. bó Nasara sì mọ̀ pé àyà kan bẹ Suratul Hajj àbí rọ́ lásán, bóyá ní tó béèrè lọ́ba àwọn wa. Sura wo ni Nasara mọ̀ irọ́ lásán. ó lè mọ̀ bíbélì Jọ́ọ̀nù, bíbélì Mátíù, bíbélì Mákúsù àti bíbélì Lúùkù, àmọ́ pé Suratul Hajj ní bọ́m̀bẹ́ tani jájá mọ́sálásí kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ jàre. ntọ́ bá fi di pé Nasara bá mà bẹ́ẹ̀ kó gba Islam. mo rò pé yé wa tí Islam bá wa sọ nǹkankan nípa àbùjọ́sìn Yahudi àbí Nasara, ńṣe ni tí Islam sọ túmọ̀ sí ìgbà tẹ́sìn yẹn ń jẹ́sìn. ṣùgbọ́n lẹ́yìn tọ́lọ̀ ti rán Nabi sallallahu alayhi wa sallam, gbogbo ẹ̀sìn yẹn ti dẹ̀sìn, ó ti di rubbish. inna ad-dina 'inda Allahi al-Islam. tọ́lá àwọn anabi yẹn gan Islam náà làwọn náà sí. anabi wo ló ṣe Yahudiya, anabi wo ló ṣe Nasraniya? kò sí. mùsùlùmí ni gbogbo wọn. tí ó bá jẹ́ Islam lọ́lọ́run fi rán Musa alayhi salam, bó ni Fìràwọ̀n ṣe sọ pé òun náà gbàgbọ́ nìṣó, òun náà dọ̀kan náà mùsùlùmí, kò ṣe sọ pé òun náà dọ̀kan náà Yahudi. bó nígbà tá Nabi Isa alayhi salam torí pé àwọn èèyàn fẹ́ gbòǹgbọ́ tí ń bá àwọn sàhábà rẹ̀ sọ̀rọ̀, ta ni ó ràn lọ́wọ́ láti gbẹ́sìn Ọlọ́run ọba ga? kí ni wọ́n sọ? wọ́n ní washhad bi anna muslimun, jẹ́rìí sí pé mùsùlùmí la wọ́n sì sọ pé washhad bi anna nasara. torí Islam nìkan lẹ̀sìn o, ẹ má jẹ́ kó kàn fi búrẹ́dì kòyìn lómi ọbẹ̀. ara ti máa ń ṣì àwọn èèyàn lọ́nà náà nù. ní Yorùbá level àwọn gbàgbọ́ pé gbogbo ẹ̀ náà lẹ̀sìn, wípé Ọlọ́run nìkan ló mẹ́ntọ́ wà àlìjánnà. àwa náà mẹ́ntọ́ wà àlìjánnà. nítorí pé ẹni tó bá kú sórí nǹkan míì tí èsì Islam iná ní lọ, ó wà authentic. Ànábì ti sọ́nà hadith eléyìí tí Imam Muslim gbé jáde, hadith yẹn wá báyọ̀ lẹ́rù gan. Ànábì ni mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra, ẹnìkan ò ní gbọ́ nípa ntọ́lọ́n fi rán mi kó wá jẹ́ Yahudi àbí Nasara kó má di mùsùlùmí àfi kó jẹ́ pé yọ wọ̀ náà. ẹ dákun kí ló tún kù? kò sí ní tó tún kù. torí ẹ̀ wọ́n ń kọrin, wọ́n ń rówó ń bẹ̀, wọ́n ń jó, wọ́n ń rówó ń bẹ̀. àwọn lè kọ́ chọ́ọ̀chì tó gbá 100,000 bọ́ọ̀mù anásí pọ̀nù. kò sí nǹkan kankan tọ́jọ́ wa lójú ń bẹ̀. tẹ́bẹ́ yìí náà ti mọ̀ pé tí wọ́n bá ní ká anabi Adam aleyhi salam kọ́ yọ ọmọ aná sọ́tọ̀, yóò ní bó ní ṣe yọ wọn ìwọ ọlọ́run mi ọmọ ọlọ́run ní nínú gbogbo 1,000 ẹyọ kan sí àlìjánnà ìyókù sí náà. so nítorí ẹ má jẹ́ gbogbo ròyìn ọjọ́ yín lójú. wọ́n pọ̀ nù kúfùrù la shakka fi dhalik. Nàìjíríà àti Áfíríkà in general wọ́n rí wọn mú gan. ọlọ́run má jẹ́ ó jẹ́ pé bí àwọ̀ wa ṣe dúdú lọ́pọ̀lọpọ̀ dúdú. àti bo náà ti kó Christianity àbí Nasraniya wọ Nàìjíríà ń bẹ. àti bo ni àti England àbí bẹ́ẹ̀ kọ́ ni. síbẹ̀ yìí náà rí documentaries nísìnyí ní England tí church bá tó báyìí èèyàn méjì péré ní lọ́bẹ̀. wọ́n kó àga kalẹ̀ tó lè gba èèyàn 500. èèyàn méjì péré wọn àwọn arúgbó tó wà lórí internet. wọn náà lọ sí Google kó wo churches, situation of churches in England. wàá rí bàbá arúgbó àti arúgbó àfi páìtọ̀ ojú ọmọ wa tí o náà wàá hun rí máa wérọ́ tí ń wò pé òkè ò ṣeé wò because the members are not there. òfìfo àga yẹn máa wò tó ń bọ̀ wọ́n wà. àwọn ìtàn kóró wá fún irọ́ ń tà láàrin wọn bí àkàrà gbígbóná. kò sì lè má rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ máa ń pé gbogbo ẹ̀sìn ọmọlẹ́yìn Paul tá ń ṣe Nàìjíríà ní ogun burúkú ni. wọ́n fi ogun mú àwọn èèyàn kọjá sísọ. gbogbo tí wọ́n nílé onímọ̀gbà tó máa kó dálẹ̀ ló kọ̀ ọ̀dá mẹ́wàá. so o sì gbọ́dọ̀ béèrè ibi tí ń lọ. àwa máa méèlì tí owó yìí ń gbà lọ bọ́lọ̀. so eléyìí túmọ̀ sí pé adúpẹ́ fọlọ́n tí ó sì wá lọ́nà. torí di eléyìí Islam ẹ lè mọ́ pọ̀ ń bẹ̀, àwọn ẹni tí ń ṣe lè mọ́ pọ̀ lọ títí, àmọ́ bọ́ máa àlìjánnà ṣe rí nù sọ̀mọ́ná. àbá pariwo títí di ìgbéǹde alkiyama pé ẹ wá ṣe Islam, ẹni tí ò ní ṣe ò ní ṣe. torí pé ẹni tọ́lọ̀ ti kọ́ náà mọ́ ẹ lè sọ́dọ̀ máa àlìjánnà ń tú láàsì.
so ṣùgbọ́n wọ́n ní tọ́mọ náà bá wọná kò sí lè fi ń bẹ̀ káwọn ọmọ àlìjánnà ọ̀sá ti máa wọná so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ a pé gbogbo Nasara ní Nàìjíríà wa ń bi pé kẹ́ gba Islam kẹ́ lè bá a là ẹ gba Islam kẹ́ lè bá a ṣoríire tí ó bá wá yé yín tọrọ táwa ń sọ yóò bá yé yín tẹ́lẹ̀ wà convinced kò nídìí kẹ́ máa wo Suratul Hajj lọ́nlọ́n bíbélì ọwọ́ yín gan ni kẹ́ yẹ̀ wò ẹ yẹ̀ Bible John ẹ yẹ̀ wò Bible Matthew Bible Marcos àti Bible Luke ẹ̀yin ẹ yẹ̀ wò ó tó fún gbogbo ẹni tó bá ní làákàyè láti di mùsùlùmí nítorí pé àti ìrí Bible Jésù àbẹ́ẹ̀kọ́ ni ta ni Lókò ta ni Matthew ta ni Marcus ta ni John ó pìtàn láwọn eléyìí àti ìrí Bible Jésù Bible Jésù gan ọ̀tà kọjá bíi Bible tọ́lọ̀ǹda irọ́ lásán tẹ̀ ń gbé ká àlọ́ oríṣiríṣi àmọ́ atanra wa jẹ́ ìwé tó ṣe pé tìgbẹ́tìgbẹ́ ń dì ẹ lè gbé lọ nítorí pé ṣebí tàn lásán náà ni àbọ̀lọ́ ń sọ̀wé kankan lẹ̀ ní English ni sọ́sọ̀wé kankan lẹ̀ ní Yorùbá ni sọ́sọ̀wé kankan lẹ̀ láwùsá ni it is just translation of no original text original text ò sí translation because wọ́n ní 40 years lẹ́yìn ìgbà tí wọ́n rà Nàbí Ìsá mọ́ ni wọ́n tó make attempt láti kọ the first Bible so lẹ́yìn wá gbà náà àwọn Bible mẹ́rẹ̀ẹ̀rin tó tún fi dórí ti Barnabas tí church ní wọn gbọ́dọ̀ gbé hàn ìtàn kan náà ni gbogbo wọn ń sọ baba ńlá contradictions torí ẹ̀ ń gbà tí Ahmad Didat tó ń sọ pé 50,000 errors in the Bible it is undisputable àti ìrí Reverend Paito tó jáde ní Stony Run is the Bible the word of God kò tí ì sẹ́ni tó dispute rẹ̀ lódodo ìtàn lásán náà ni irọ́ kún bẹ́ẹ̀ nítorí ṣeéṣe kọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n translate ọ̀nbẹ̀nbẹ̀ so nítorí ẹ̀ ń bọ̀ ní Bible gan tọ́lọ̀ Injil tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Ànábì Ìsá ń bọ̀ lọ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó máa lọ sí church service tí wọ́n bá sọ pé ibi tá a ti fẹ́ sọ̀rọ̀ lónìí Luke orí 7 ẹsẹ̀ 15 ni tí wọ́n bá bí ọ̀dà kò sí Luke orí 9 sẹ́yìn mọ̀ pé ibi táwọn ti sọ pé a ti sọ̀rọ̀ orí 7 lónìí orí 7 so ìdí ni pé ẹ lè bá ń tẹ́ ẹ lérò pàdé iná ní gbogbo rú àti ṣe comparative religion yẹn so ẹ rí i pé àwọn ọmọ ṣèwádìí gbogbo contradiction gbogbo rubbish tó kúnnú rẹ̀ làwọn ọmọ fàyọ fún wa tí wọ́n bá ní kó sí orí báyìí ẹsẹ̀ báyìí inú rẹ̀ ọmọ dùn pé bíbélì tàwọn ni nígbà tó bá kà á nínú Bible nígbà tí wọ́n yẹn kà torí ibi tí wọ́n bá yọ àyọkà fún wa ni tó bá wo bòmí ọ̀tẹ̀ ṣé nìsín àwa sọ fún ọ nínú Al-Qur'an pé má ka súra báyìí má kọjá bí báyìí kọ́ má gbiná gbogbo ẹni ọmọ kà ntí ọba yọ kó béèrè Allah torí kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní Al-Qur'an so gbogbo àwọn oní comparative tí wọ́n fi rí wọn convince náà nìyẹn pé inú ìwé tẹ̀ ń gbé ká náà ni gbogbo nǹkan yìí wà àwọn ò sì ká débẹ̀ rí pastor gan ká débẹ̀ rí reverend gan ò rí rí pope gan ọ̀dàmà so torí ẹ̀ adúpẹ́ fọlọ́n ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn ń gbélé táwọn kan ń gbókè àwọn sì ń bẹ ń sàlẹ̀ àwọn tí ń bẹ lókè fọ́tò ni wọ́n fi kọ́ gbogbo ògiri so àwọn ò sì fi fọ́tò kọ́lé eléyìí ṣèbéèrè báyà gbogbo èèyàn ń béèrè jẹ́mi náà ò béèrè ni kò nítumọ̀ torí pé sẹ́nu lè tiẹ̀ ni wọ́n fi fọ́tò sí ṣé màlẹ́kà náà dálé mọ́ yàtọ̀ sílé ni ọjà bó ti ṣe jẹ́jàre. so wọ́n ní èèyàn jẹ gbèsè owó skul ọmọ rẹ̀ kò san so owó ti díù fún sísan kò san ọkàn tún mọ ọmọ kó ń bẹ ó transfer rẹ̀ lọ síbòmí tó eléyìí kọ́mọ̀ bàjẹ́ nílẹ̀ Yorùbá wa yìí ìwà burúkú ni o ìwà jàmbá ni bẹ́ẹ̀ yẹn ọba san láyé yọ san lálùkìyàmọ̀ ìsìn bẹ́ẹ̀ nu gbèsè
nítorí pé tá a bá kú pẹ̀lú gbèsè lọ́rùn àní nísìmí nù sáré títí tí wọ́n fi san. àìmọye irú ẹ̀ wọ́n ní àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti mú ilẹ̀ lè mú àmọ́ lọ́wọ́ gbàgbé so ọ̀sán jọ gbẹ̀ndàl kìyàm. lẹ́yìn náà sọ́tọ̀ ká máa fi jàǹbá tírèènì àwọn ọmọ wa kọ̀tọ́ ẹ̀yin fẹ́ kọ́ ọmọ yọ ọmọ dáadáa ìjàǹbá lẹ̀ sì fi tírèènì rẹ̀ tọ́mọ bá ti kẹ́kọ̀ọ́ tó bá ti dé third term wọn à ní sanwó so ìdánwò tí ń kó oṣù kankankan wọn kàn yọ ni so ńgbà táwọn ọmọ bá ti ṣe ìdánwò tó bá tún ti bọ́ sí tó bá ti wà promoted yóò wá mú lọ sí school mi yóò wá sọ pé class báyìí ló yẹ kó wà so bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe wọ́n ní a kì í fowó ẹkún rẹ̀rìn ọjọ́ tí ó yọ ọ lẹ̀ ó kọ̀la sèyàn ọmọ wa yóò bá sì mọ ọ̀rọ̀ burúkú sọ mẹ́ni àṣẹ o kí ló dé o àyẹ̀sẹ̀ mẹ́ni tẹ̀sẹ̀ ẹ wo fáìlì tó wà nù dáírì yẹn ní tẹ̀sẹ̀ wà mí so eléyìí jẹ ẹ tètè lọ san gbogbo ẹ ká san láyé ń bí ọ san níjọ́ gbẹ̀ndà kìyàmà no náírà no kobo iṣẹ́ tá a gbélé ayé ṣe ló kù kọ́ ló ń sànù wa. wọ́n ní ọkọ àwọn àtìgbà tó ti fẹ́ mẹ́tínà ní ó ti dààmú pẹ̀lú àwọn ọmọ ó tún pa àwọn ti pẹ̀lú ọmọ àkọ́kọ́ aníkẹ́ mẹ́ma sọ pé mẹ́tínà yẹn ò nítumọ̀ àtìgbà tó ti ṣe kí ni tó ti fẹ́ sáníyà àtìgbà tó ti fẹ́ yàwó kejì ṣe mọ̀ pé ọmọ èèyàn burú bàjẹ́ níta bá ṣe sí lòun máa sọ òun ò ní sọ tí òun ṣe tó yẹ kí ru màmá yẹn náà lè ṣàlàyé kí lẹ́yìn ṣe ńgbà tọkọ yín fẹ́ yàwó kejì ṣe é gbà tọwọ́ tẹsẹ̀ wọ́n ní kí lẹ́yìn sọ ọ̀hún ńgbà tí èsì pé yín náà dá kama kí n gbá kí ni tọwọ́ tẹsẹ̀ so ẹ̀yin náà lẹ fáyà rẹ̀ lẹ bọ́ǹbù ẹ̀ pé kí ni ń bọ́ ń bẹ́ẹ̀ ó níbi tó máa gbé ń bì máa ṣe fún ọtí ó gbà ok ńgbà tó ní ọgbà ọkọ náà ní wọn náà gbà tó nítorí ẹ̀yin kọ́kọ́ yíwà yín padà ẹ gbà ìyàwó yẹn tọwọ́ tẹsẹ̀ ẹ ṣe dáadáa sí ẹ rí tọkọ yín náà yí padà tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí bó tilẹ̀ jẹ́ pé òun náà kò ṣe dáa ọ wá ti torí ìwà tí ń tí ò dáa ń fi ìyà jẹ yín ń febi pa yín ń tún febi pa àwọn ọmọ kò dáa bẹ́ẹ̀ o sọ yẹ kó ṣe dáadáa sí wọn ṣé wọn náà lè gbà bẹ́ẹ̀ ọmọ pé tó gbélú ìyàwó rẹ̀ ó ti le jù ni ọlọgbéyàwó mi le so lóòótọ́ ìyàwó ò ní fẹ́ gbà yóò le so àmọ́ ìwọ ló fi dáadáa ṣiṣẹ́ ẹ̀yin ò gbọ́dọ̀ tiẹ̀ bánújẹ́ nítorí pé ìyàwó ń bínú kó fẹ́ ìyàwó mi ṣé kó máa dunnú ni kó máa pàdé ìyàwó tìlù tìfọn pé kí ni kọ́dà bí ọba mójú ma ìjọ náà ni ọkọ̀ bí wọ́n ṣe mójú so naturally bí ó ṣe ṣe ọkùnrin ni ó máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa tù ni ó máa rọ̀ yóò máa tù yóò máa rọ̀ òun náà fi di pé ọgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹ ṣe dáadáa sí ìyàwó yẹn ẹ ṣe dáadáa sáwọn ọmọ yẹn o ọlọ́run bá kọ́ má dalẹ̀ wa rú so tí ọkọ yín bá gbọ́rú ọ̀rọ̀ inshallah yóò yí padà tí ó bá wá yí padà ẹ pa àwọn alátúnṣe ẹ sọ pé èmi mọ ṣẹ̀ wọ́n ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n ẹ má sọ pé òun lọ sẹ́yìn o sẹ́mi pọ̀rọ̀ tí ó ti gbọ́n báyìí so kò sì sí nǹkan tẹ́ fẹ́ fi soge sí má toró ti fẹ́ yàwó mi so ẹ̀yàn wa sọ pé èmi mọ ṣẹ̀ ẹ bá ń bẹ̀ tí wọ́n bá fi lè jíṣẹ́ bẹ́ẹ̀ fọkọ yín òní ní ọ̀padà wa kò ní dọ̀là tó bá ti gbà pọ̀ ló ń sẹ́ mi ìbínú wọn gbogbo owó tó ti jẹ́yìn wàhálà yọ kọ gbogbo ẹ̀ ní check tẹ́ẹ̀rì gbà lọ́la Monday inshallah so nítorí de eléyìí ẹ jẹ́ ká na sùúrù sí i síbẹ̀ yìí obìnrin náà ẹ kàn burú náà ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin tí ń bára wọn jà bí ìgbà tán mú àkùkọ adìẹ wá bá àkùkọ adìẹ táwọn abo adìẹ pọ̀nlé tọ́wọ́ nìkan lọ́kọ wọn tẹ bá mú àkùkọ adìẹ míì wá kí náà ṣẹlẹ̀ wọ́n fẹ́ lura wọn pa ni so níjọ́ tọkọ bá kú kí làwọn obìnrin yóò ṣe wọ́n dọ̀rẹ́ ni nítorí pé ẹni táwọn ti torí rẹ̀ jà ló ti lọ torí ẹ̀ wọ ọkùnrin wọn náà be careful torí tiẹ̀ náà wọ́n ṣe ń jà so nítorí délé tọkọ bá ti kú wọ́n dọ̀rẹ́ ni so a jẹ́ pé láti sìn ní kẹ́ ti dọ̀rẹ́ àti sìn ní kẹ́ ti dọ̀rẹ́ ẹ má jẹ́ ká ṣètọ́ ni ọ̀rá yìí láàrin ọlọ́run ọba kọ́ má dalẹ̀ kálukú wa rú. wọ́n ní imam tó wá pé suratu Duha wọ́n ní máa ń kà lásùbà ní gbogbo ọjọ́ Jumu'ah kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n tá a bá lè máa karú ní tànàbí máa ń kà
lásùbà gbogbo ọjọ́ jumu'a ló ti dáa jù. Suratu as-Sajda anabi máa ń kà ní raka alákọ̀ọ́kọ́. Suratul Insan anabi máa ń kà ní raka kejì. àbí òye wa Suratu Sajda yẹn tó bá kà débi foríkanlẹ̀ yóò tún foríkanlẹ̀ yóò dìde yóò tún kọ́ntínú. so bá anabi ṣe máa ń ṣe lásùbà ọjọ́ jumu'a nù. àmọ́ tá a bá ka nǹkan mi nítorí pé àwọ̀ ọ̀ha ilé yìí àbá bá ka nǹkan mi nítorí pé àwọn jàmáà wa tá a bá ní àkà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wá mọ́ àbí òye wa kò sí wàhálà ń bẹ eléyìí jẹ́ bó ṣe jẹ́. àmọ́ kì í wá sí pé gbogbo àárọ̀ ọjọ́ jumu'a àfi kó jẹ́ suratul jumu'a. mo rò pé yé wa èyí tó bá súnà mú bẹ́ẹ̀ ni pé tó bá dijọ́ jumu'a a lè ka suratul jumu'a ní raka alákọ̀ọ́kọ́ salatul jumu'a, suratul munafiqun ní raka ẹlẹ́ẹ̀kejì ní salatul jumu'a. àbí òye wa súnà nù. àbí ká ka suratul jumu'a ní raka alákọ̀ọ́kọ́ káwa ka sabbih isma rabbikal a'la ní raka ẹlẹ́ẹ̀kejì. àbí ká ka suratul munafiqun ní raka alákọ̀ọ́kọ́ káwa ka suratu hal ataka hadithul ghashiya ní raka ẹlẹ́ẹ̀kejì. àbí ká sì ka sabbih isma rabbikal a'la ní raka alákọ̀ọ́kọ́ káwa ka hal ataka hadithul ghashiya ní raka ẹlẹ́ẹ̀kejì. kìí ṣe pé lásùbà àmọ́ tó bá kà lásùbà náà kọjá yóò pa kò sí wàhálà. wọ́n ní màmá àwọn kíyèsí wípé ìforíkanlẹ̀ ti parí ìyí máa pẹ́ ń bẹ̀ gan ẹ̀bí wọn léèrè ní kí lẹ́ ń ṣe ń bẹ̀. wọ́n máa ní àdúrà làwọn máa ń ṣe ta ló sọ wípé kọjá ti parí lásán gbogbo ìforíkanlẹ̀ láyé àdúrà káwọn adá ti parí lásán yà sọ́tọ̀ fàdúà àdádálẹ̀ kọ̀tọ́ súnà gbogbo ìforíkanlẹ̀ láyé àdúrà so ẹ ṣàdúrà ní gbogbo ìforíkanlẹ̀ bó bá ṣe gbà àmọ́ pé ti parí nìkan la máa ṣàdúrà bídà ni. wọ́n ní kí ni ìdájọ́ kọkùnrin àbóbìnrin wọ́n máa gba ọ̀nà kan láti fi máa yọ omi ara wọn bí ọkùnrin tí wọ́n máa lọ lo ọ̀nà kan láti mú kí màníyì wọn jáde bóyá ọṣẹ ni ó fi máa gbòdì bóyá para ni ó fi máa gbòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí wọ́n máa fi dígbò aró gírí a'udhu billah eléyìí ò sínú lànà ìyàwó ni kò fẹ́ ìyàwó ni kò fẹ́. so ẹni tó sì máa ń pé òun ò lè ṣe sùúrù fún ìyàwó ẹyọ kan àyàfi kó wọn máa ṣerú ntọ́jọ́ bẹ́ẹ̀ kó fẹ́ ìyàwó mi. òfin ṣẹ̀ríà wa sọ pé ìwọ fúnra ara rẹ ni tó o bá gba ọ̀nà kan láti yọ màníyì rẹ jáde báwọn ńlọsẹ̀. àmọ́ tó bá ń jẹ́ pé ìgbà tóbìnrin mú ẹ ìyàwó rẹ ò sí ní position tó fi lè bá a lò àmọ́ lè máa bọ́ ọ ṣeré kọjá pò náà ni ó máa bọ́ ọ ṣeré títí tí màníyì rẹ ó fi jáde sí lọ́wọ́ ẹ̀ tún sẹ́lọ̀. ìyẹn ni pé ṣẹ̀ríà ọ̀fẹ́ kọjá pé ìwọ fúnra ara rẹ lọ yọ màníyì rẹ jáde àmọ́ tó bá pé o níyàwó ìyàwó rẹ náà lọ bọ́ ọ ṣeré títí màníyì fi jáde sí lọ́wọ́ báwọn ẹ̀ sẹ́lọ̀. so àmọ́ kọjá pé wọ́ lọ́wọ́ àlọ́ ra vaseline ọmọ tán lójijì ẹ̀ lọ́ rọ́ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọmọ pé kín ọlọ́mọdé so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. báwọn ọkùnrin ṣe máa ń ṣe làwọn obìnrin náà máa ń dánwò kọ̀tọ́ fọkùnrin kọ̀tọ́ fún obìnrin. Ọlọ́run ọba ẹlẹ́dàá ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalik fa ulaika humul aadun. yàtọ̀ sí ìyàwó yín yàtọ̀ sẹ́rú tẹ́ni so ẹ gbọ́dọ̀ sọ ìdí yín ẹ gbọ́dọ̀ wọ́nà kan láti satisfy ara yín yàtọ̀ sáwọn ọ̀nà yẹn. Ọlọ́run lẹ́ni tó bá tún wọ́nà míì láti satisfy ara rẹ̀ yàtọ̀ sọ́kọ síyàwó àbẹ́rú síyàwó Ọlọ́run láwọn ẹni tó takò fi Ọlọ́run ọba nù. ẹrú tí wọ́n wá ń sọ ọlẹ́ni tí wọ́n mú lójú ogun tó di nǹkan àní fẹ́ni tí wọ́n pín fún àbẹ́ni tí wọ́n pín fún tún lọ tà fẹ́ lómi irú ẹrú yẹn ẹ tọ́kẹ́ máa bá a lò. yàtọ̀ sọ́mọ ọ̀dọ̀ haram ni kẹ́ ẹ máa bọ́ ọmọ ọ̀dọ̀ lò haram lẹ́yìn náà ọmọ ọ̀dọ̀ báwo lobìnrin kan àti wọ́sí lè wà nulẹ̀ nítorí pé ẹ nídìí ọmọ ọ̀dọ̀ wá nídìí kọ́ ọmọ wò ó ọmọ ọ̀dọ̀ wo ní máa wà nulẹ̀ tí ọmọ báyà ṣiṣẹ́ létí ọwọ́ jìlbáàbù so ṣeéṣe kò ní rí sẹ́sẹ̀
so sóbìnrin nìkan ní bá ṣiṣẹ́ ni ṣebí wọ́n ní bá lé tó nílé rẹ̀ so ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọwọ́ ajẹ́ pé ọmọ wọ̀wọ̀ kú wọ̀ lójú rẹ̀ ọmọ ọkùnrin nígbà tí èsì pé ewúrẹ́ àbágùtàn bù ọ jẹ so ibi tó ti bẹ̀rẹ̀ sí ní ronú bó ṣe ra ọmọ ọ̀dọ̀ mú jọ̀kan nù ẹ rí gbogbo àwọn obìnrin tí ọ̀gbà kádàrà tí wọ́n á ń gba kodoro ní ìsìn tí gbogbo wọn ń gbéra pé àwọn lọlẹ̀ lárúbáwá tá ń dọ́mọ ọ̀dọ̀ a'udhu billahi minash shaitani rajim ẹ dákun ìyàwó ní jẹ wá Nàìjíríà tó fi wá débi ká lọ́ máa fi ra aṣọ ọmọ ọ̀dọ̀ ṣé ìyàwó àbẹ́ẹ̀ ni ẹ máa dáhùn because aburú yìí ti fẹ́ pọ̀ o ọwọ́ tí wọ́n fi ń kó àwọn ọmọbìnrin jáde Nàìjíríà ọ̀pọ̀ kọjá bí káfó wàláhì tẹ́ ẹ bá wọ bàálù ń gbà mí yóò máa yà yín lẹ́nu majority gbogbo ẹni tó wà nù bàálù àwọn ọmọge wa ni wọ́n lọ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ lárúbáwá wọ́n lọ sọmọ ọ̀dọ̀ ńlọ òkèèrè tí wọ́n máa bá wọn sùn ṣeré. téèyàn jẹ́ lárúbáwá túmọ̀ sí kókò sọ́daràn láàrin wọn ẹni tó bá kàn ló lè sọ ẹnìkan nínú àwọn obìnrin tí ń lọ sọmọ ọ̀dọ̀ yìí àwọn ti mọ̀ pé gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà lẹ̀ lárúbá tẹ́lẹ̀ àmọ́ táwọn bá ń sọ sẹ́mọ̀ kí wọ́n gbé ńgbà táwọn ti lọ wọn ò ní fẹ́ kẹ́nìkan tún lọ mọ́ ẹni tọ́lọ́ bá sì kọ̀yà mọ́yọ́ jẹ náà so tẹ́lẹ̀ nírú àwọn lẹ̀ lárúbáwá yẹn wọ́n yìí kó àwọn obìnrin èèyàn dúdú lọ Indonesia, Philippines, India, Pakistan nkankan làwọn máa lọ sọmọ ọ̀dọ̀ ńbẹ àwọn náà aláwọn àwé yàtọ̀ sí tá à ń gbọ́ ńgbà tá a gbé bẹ̀ tá a máa ti ń ṣẹlẹ̀ aláwọn àwé tó rìpọ́tù àìmọye ìṣẹ̀lẹ̀ burúkú tó náà wà ní ọ̀kan náà àwọn ilẹ̀ lárúbáwá ó nígbà tí wọ́n fẹ́ mú un lọ Saudi wọ́n sọ pé wọ́n mú un lọ wọ́n á mú un lọ sí kọ́ńtírì mi wọ́n á gbọ́ kan nínú ọ̀rọ̀ tó wà nùrù dánilẹ́kọ̀ọ́ báyìí tí mo ti sọ pé ẹ̀yin bímabíma ẹ má jẹ́ àwọn ọmọ yẹn lọ sí ìlú òkèèrè kan pé àwọn lọ sọmọ ọ̀dọ̀ láwọn ọmọbìnrin ọmọ ọ̀dọ̀ báwo ẹ gbọ́ èdè yún gan kìí ṣèdè tó da ọmọ ọ̀dọ̀ ọmọ bá wọn fọṣọ ọmọ bá wọn fọgbẹ́ ọmọ anulẹ̀ gbogbo aṣọ tó lè fọ fún bàbá àtìyá rẹ wàá fọ wàlá karama wọ́n tún sí ọlù ó tún lè débi pé ìgbà tó bá yẹ kó gbowó ṣe yẹ̀yẹ́ tó ń ṣe náà wàláì wọn ò ní fọ wọ́n ti sìn ọ́ débi tí ẹni tí máa ń sìn yẹn bọ̀ kò gbọ́dọ̀ tayọ ọbẹ̀ wọ́n ti tìwọ́ sínú ibi tó ti lọ wọ bàálù wọ́n bá lọ dàbọ̀ owó sẹ́mi kọ́ tẹ́lẹ̀ kó fún mi jọ́ tí mo bá lọ ọjìyà ọjẹwò ìyá mọ̀ àìmọye arábìnrin kan wá gbọ́ ọ̀rọ̀ tó ra jáde nù dánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó wá sẹ́ndì mi mẹ́sẹ̀gì ó wá ní kékeré lè tí mo fi ń ṣàpèjúwe òun bẹ́ẹ̀ báyìí kí n jẹ́ kó wọ́n fún mi níròyìn díẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ sóun lọ́wọ́lọ́wọ́ subhanallah ó wá fi ránṣẹ́ ní gbólóhùn ẹnu ẹ̀rù Ọlọ́run bà mí ọmọ tí ìyá bí tọ́jú pé wọ́n fọjá àrán pàn òun náà lọ́wọ́ á di tí wọ́n ń lò ń lòkulò báwọn ẹ dákun ẹja gbà fọlọ́ ẹja nítẹ̀lọ́rùn nítorí pé Ọlọ́run ṣoore fún wa gan wàláì níjọba náà ni wàhálà wa Nàìjíríà bí gbogbo eléyìí wa muttafaqun alayhi ní gbogbo ilé ayé wọn mọ̀ ọmọ Nàìjíríà pé wọn à níjọba gidi orí ń bẹ́ ń bì gan ẹ ní mọ̀ ó dìgbà ẹ bá jáde Nàìjíríà wàláì orí ń bẹ́ ń bì kọjá sísọ kódà nǹkan ìyàlẹ́nu ni pé Nàìjíríà ń tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ ta ni níbi tọ́lọ̀ ń ṣoore fún wa dé ilẹ̀ wa ní ìsìn Greenland tágbàdo bá dalẹ̀ tẹ́ gbìn wàláì tàláì ọmọ ọ̀hún eléyìí sá lọ anything tó bá dalẹ̀ Nàìjíríà yìí pàápàá ńlẹ̀ Yorùbá wa ìtìlẹ̀ jẹ́lẹ̀ ọlọ́ra àfa ó ti wù sókè àlàfẹ́ sọ pọ́lọ́ wọn bò ṣe fún wa òjò ń rọ̀ arzikì ń bẹ orí lẹ́ ń bẹ àwa náà láwa lọ́ máa sọmọ ọ̀dọ́ ń bò ẹlòmíì wọn ó lù bí kúkú bí yíyè ọmọ mi ti rọkọ ó ti rọkọ kọ́ làwọn ti so igi kò notify ọkọ wàláì wọn gbọ́ pé ó ti sá lọ ó ti lọ sọmọ ọ̀dọ̀ àwọn owó tí wọn fi ń siwá lójú kòkòrò èlò gan ni náà rí èlò torí ọlọ́mọ sì ti wá yà
ní ìsìn wọn ni wọ́n máa fún ọ ní owó tó wà equivalent to $200 lóṣù. Èló ni $200 jẹ́ jàmá? Náà ṣé owó ni 70,000? Ọlọ́mọ pè tí wàá yà ṣé eléyìí tó láti jẹ́ kẹ́nìkan enslave mi? Asunu irdi bi mali la udannisuhu la barakallahu ba'da al-irdi fil mali. Iyì mi ni màá fi máa sọ owó mi. Ọlọ́run kó máa fi àlùbáríkà sára owó tí yìí sọnù nítorí ẹ̀. Lórí 70,000 lọ́mọ èèyàn wà á dẹrú tí ò tún sí sẹ́tẹ́ǹtì pé ó tún rí gbà. O ti lọ́kọ àṣírí rẹ ti bò kọ́ lọ́mọ sílé ọkọ kẹ́ ẹ máa bẹ́ lọ́ǹtì ọ̀wá ń lọ sọmọ ọ̀dọ̀ ẹlòmíì wọ́n tàn jẹ́ pé ọlọ́mọ ṣiṣẹ́ pharmacist ni ọ̀kọ́ sí oògùn ọmọ pín oògùn. So bẹ́ẹ̀ ṣe kó ọ̀pọ̀lọpọ̀ lọ́nu ẹ dákun tó rọ lọ́n ẹlòmíì náà mọ̀ pé òun palẹ̀ mọ́ lọ́ọ́lọ́ báyìí pé òun náà ń lọ ẹlòmíì wọ́n ta gbogbo ẹrù ilé wọn kó tó rí owó tíkẹ́ẹ̀tì ẹlòmíì ó tún rán ìyàwó méjì ló ní ọ̀ràn kan lọ ṣé ọkọ ní máa lọ ṣiṣẹ́ wá ní àbíyàwó ìyàwó tó wá rán lọ ṣẹ̀ṣẹ̀ bímọ ni ọkọ mọ̀ á gbọ́mọká yóò mọ̀ gbọ́mọká ìyá rẹ̀ ti lọ ṣiṣẹ́ o bọ́ bá dé yóò mọ̀wó bọ̀ ọ́ subhanallah so ọlọ́run kó ṣàánú wa tọ́ ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní tí a bá bímọ sáàsì ìpèpè fún sọlá ti ṣe tirẹ̀ ọ̀tún ìkọ́mọ̀ ṣe tirẹ̀ òsì tẹ́bá ti ṣe pèpè fún sọlá tó ti tó ṣùgbọ́n ìṣe ìkọ́mọ̀ yẹn kò wọ́n wá nù hadith àwọn kan nù àwọn aṣíwájú rere wọn ni wọ́n ń ṣe fẹlẹ́ ìjẹba tẹ́ bá ṣe náà kò sí wàhálà. wọ́n ní ọkọ ò sí ń bẹ̀ ìyàwó ò sí ń bẹ̀ sá lè so igi dáadáa a lè so igi láì jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú condition a rí aṣojú ọkọ a rí aṣojú ìyàwó aṣojú ọkọ àtàṣojú ìyàwó àtàwọn ẹlẹ́rìí no a nídìí aṣojú ìyàwó bàtí bàbá ìyàwó bá ti wà ń bẹ̀ bàbá ìyàwó ó sọ fún aṣojú ọkọ wípé àwọn fọmọ àwọn fún ẹni tí ń sojú kó máa jẹ́ ìyàwó fún òun náà á sọ pé òun gba ọmọ wọn níyàwó fẹ́ni tó ń sojú fún àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí khalas sotori àwọn lè so igi láì jẹ́ pé ọkọ náà ní ọkọ kìí ṣe ìyàwó ọkọ lọ pàtàkì ọkọ ò sí ń bẹ̀ yọ yan aṣojú rẹ̀ wá eléyìí jẹ́ bó ṣe jẹ́ tí bàbá ìyàwó náà bá sí ń bẹ̀ òun náà lè fẹ́ nìkan ṣaṣojú pé òun fi ọmọ alágbájá tó ń sojú fún òun fi fún ẹni tí wọ́n ń sojú fún níyàwó so eléyìí ó ṣe é ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ ṣùgbọ́n sọ wá ṣe é ṣe ọkọ wà ní London ìyàwó náà wà ní London ọkọ wà ní Moscow ìyàwó wà ní New York wọ́n wá máa bẹ́ẹ̀ ṣe líǹkì fóònù pọ̀ wọ́n á pe bàbá nàìjà ike bàbá wa ní òun fọmọ òun fún òun fọmọ òun tó wà ní New York fún arákùnrin tó wà ní Moscow pé kó máa jẹ́ ìyàwó fún mídà tí wọ́n fẹ́ so contract yẹn gborí fóònù kò lè lálàáfíà láéláé nù ṣẹ̀ríà nítorí pé fóònù ò tó láti rely upon ṣé a mọ̀ pé bàbá yẹn gangan ní sọ̀rọ̀ ṣé a mọ̀ pọ́kọ gangan ní dáhùn àyàn máa ń imitate òun easily tí ó jẹ́ pé kìí sẹ́ńtẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ní dáhùn kìí sẹ́ńtẹ́ fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ló ń sọ̀rọ̀ so tí wọ́n bá wá fọmọ tí ò sí tí wọ́n fi fún wọ́n tó fẹ́ fẹ́ yàwó ńkọ́ tí wọ́n bá fọmọ tí ń bẹ tí wọ́n fi fún wọ́n tí ìsọkọ tí wọ́n fẹ́ fi fún kọ́ torí ẹ̀ kò nídìí pé kó wá sí Nàìjíríà nítorí ẹ̀ yan aṣojú kò sì jẹ́ ó yé wọn pé lágbájá lọ yàn láṣojú ń bọ̀ wá bá wọn so kọ́ wá gbà fún ọ ọ̀rọ̀ ẹnu náà ni tó bá ti gbà fún ọ ìwọ lọ bá yàwó rẹ yàwó ti di yàwó rẹ ọjà bó ṣe jẹ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ so igi pẹ̀lú orúkọ pé kò ní sí sọdáàkì ń bẹ o sọdáàkì gbọ́dọ̀ wà ń bẹ. wọ́n ní sáà lè máa fa irun mú wa rárá o kò sínú súnà pé ká fa irun mú wa a máa dínkù a gbọ́dọ̀ fa
irùngbọ̀n wa ńkọ́ àgbọ̀dọ̀ fà sí gbọ́dọ̀ dínkù. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.